òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. ohun gbogbo ni ìgbà wà fún. Ìgbà tí Gani Adams jáde ọ̀tọ̀, ìgbà tí Sunday Igboho jáde ọ̀tọ̀. Now ẹnikẹ́ni tó bá ń fi Sunday Igboho tó lójú Gani Adams sọ is a bloody mistake. Ó sọ pé Sunday Igboho ó ju Gani Adams lọ, kò mọ ohun tó ń ṣe. Kò mọ ẹni Wálé ló sọ bẹ́ẹ̀ mi ní apology, kò mọ ohun tó ń ṣe. Bí Yorùbá ṣe máa ń ṣe nìyẹn. Ìgbà Akíntọ́lá àtàwọlọ bó ṣe dá ìjà sáàárín àwọn méjèèjì tán lọ nìyẹn. Kí ló dé wọ́n ti mọ ọmọ Yorùbá mọ̀, kí ló dé tán fẹ́ dìjà sáàárín Sunday Igboho àti Gani Adams? Ṣé bí àwọn méjèèjì ni garrison commander ta ní tí wàhálà bá dé, ṣe bá àwọn méjèèjì ló yẹ ká máa lọ bá? Àbí bẹ́ẹ̀ ni? Ok, àwọn kan sọ pé Sunday Igboho ju Gani Adams, irọ́ ló wà díẹ̀. Ẹ jẹ́ ká gbé báyìí. Ẹ wo General Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú Òkìkíọlá. General ni Ẹbọra Òwu. General ni o, ó ṣe head of state rí. Babangida tẹ̀rí yẹn náà general ni, òun náà ẹ ṣe head of state rí. Kéèyàn wá máa sọ pé General Babangida ju Ọbásanjọ́ lọ. Is it possible? Títí di èní Babangida máa sọ pé Ọbásanjọ́ ọ̀gá mi. Bóyá ìlànà sójà nù. Ìlànà sójà ni. Ẹ jẹ́ kó wá gbé báyìí nígbà ayé ológun. Ṣé Gani Adams sá kúrò níbí nígbà tán lé kiri? Kò lọ. Ó ń jà. Ìyẹn number one, Gani Adams ní structure all over Yorùbá land OPC. Kò sí local government tí ẹ fẹ́ lọ tẹ̀ ní bá OPC títí di àkókò yìí. Ṣé irú ẹni ká wá gbé sọnù? Ẹnu èyẹ kan Gani Adams sí o. Kó ká lè ṣe bẹ́ẹ̀. Àwọn méjì mi ò ẹgẹ́ nǹkan tí mo sọ. Gani Adams wà láyé tiẹ̀ o. Ìgbà tọ́lọ́run gbé jáde ó ṣe dáadáa. Ó dẹ̀ ń gbèjà ọmọ Yorùbá. Táwọn kan sọ ni pé bàbá náà ti yó. Bí bàbá gan-an fẹ́ kú mọ̀, bí bàbá yẹn kò sí kankan ní àwọn sọ pé màá kú sí. Irọ́ ni wọ́n ń pa. Admiral kínní òun náà ò lọ. Irọ́ ni wọ́n ń pa, kì í ṣe bẹ́ẹ̀ ni. Ìgbà ní kínní yìí. Ẹ jẹ́ ká wò dáadáa. Ìgbà ni. Ìgbà tí Sunday Igboho jáde rèé. Táwọn Yorùbá dẹ̀ jáde. Ó dà. Ìgbà yẹn àwọn méjèèjì ló yẹ ká mú papọ̀. Pé àwọn akíkanjú tí ọmọ Yorùbá méjì nírè ká kó wọn mọ́ra, kì í ṣe pé ká dàrin wọn rú. Ẹni kan tó ṣẹlẹ̀, tá a bá sá lọ sọ́dọ̀ Sunday Igboho, ká sá lọ sọ́dọ̀ Gani Adams, ká sá lọ sọ́dọ̀ Sunday Igboho. Èmi ò ráwọn méjèèjì bí ọlọ̀tẹ̀, èmi rí wọn bí akíkanjú tọ́lọ́run gbé dìde nílẹ̀ Yorùbá láti gbèjà àwọn ọmọ Yorùbá. Ṣùgbọ́n àwọn blọ́ọ̀gì àwọn èèyàn kan gálágalá wọn náà kàn ń fi gágbága, they were now comparing and contrast is wrong. Bàbá ṣùgbọ́n ṣé àwọn méjèèjì ṣé wọ́n lè ṣiṣẹ́ pọ̀ báyìí? Torí àwọn olè jọ ń ṣiṣẹ́ pọ̀. Torí nígbà tí Sunday Igboho jáde lẹ́nujọ́ mẹ́ta ìtì ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran, Gani Adams di Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣé Gani Adams lè wọ igbó bí Sunday Igboho ṣe wọgbó lẹ́nujọ́ mẹ́ta? Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn méjèèjì ní garrison commander tí a ní ó dàbí GOC ni. Sunday Igboho ní àwọn supporter tiẹ̀, Gani Adams ní àwọn supporter tiẹ̀. Àwọn méjèèjì ló yẹ kí Yorùbá papọ̀, kí wọ́n ṣe papọ̀, ká foríkorí bò láà ṣe gba ìran Yorùbá. Gani Adams kí ló mú tí ò lè wọlé wọgbó lọ? Kí ló mú Sunday Igboho tí ò lè wọgbó lọ? Tó ogun bá dé ṣe Gani Adams á wọgbó lọ náà. Sunday Igboho náà wọgbó lọ. Ẹ gbàgbé yẹ pé wọn lè wọgbó lọ pé bàbá yẹn ń wọ agbádá white gẹrẹgẹrẹ káàkiri ní bàbá ti di Ààrẹ Ọ̀nà Kakanfò, Ààrẹ Ọ̀nà Kakanfò á wọgbó lọ. Bàbá alákòótán kalẹ̀ tó mú mi ìwé kámú mi sọ. Kí ni iṣẹ́, kí ni ìmọ̀ràn ẹ fẹ́ sọ sí àti Sunday Igboho ni o tó ti Gani Adams lórí bí ìṣọ̀kan ṣe wà nílẹ̀ Yorùbá? Kí ni iṣẹ́ tẹ ní fún wọn? Ohun tèmi kàn ní ni pé kí ni àwọn méjèèjì ń bára wọn jà fún? Ṣé bí ìyàtọ̀ táwọn Haúsá Fúlàní fi ń jẹ Yorùbá ló yẹ kó jẹ wọ́n lógún? Wọ́n gbàgbé Ifádágbá èmi lọ̀gá èmi làgbà. Ìtí ìṣòro tó ṣẹlẹ̀, ìyàtọ̀ Haúsá Fúlàní fi ń jẹ Yorùbá ló yẹ kó jẹ wọ́n lógún. Káwọn kan mú supporter kúrò ńbẹ̀ kan yé figagbága kò lè work. Àsọ̀rọ̀ táwọn méjèèjì ẹ bá ń jà, ìyá máa jẹ Yorùbá. Tàlà wá ní àfọlọ́run nìkan ni. Sunday Igboho rèé kò ṣeé yọ kúrò ní tó wà nílẹ̀. Gani Adams kò ṣeé yọ kúrò ńbẹ̀. Gani Adams Yorùbá, Sunday Igboho Yorùbá. That's all. So kọ́lọ́run kákan bẹ̀ wọ́n ní káwọn èèyàn máa ń dá ìjà sáà ní wọn mọ́. Kọ́kàn fi wọ́n lẹ̀ kan parí ìjà fáwọn méjèèjì. Ẹjọ́ tó wà ní kóòtù kan withdraw ẹ̀ kúrò ńbẹ̀. Káwọn náà dé máa ṣe papọ̀. Wọ́n foríkorí bí Yorùbá ṣe máa bọ́ lónìí oko ẹnu. Sunday Igboho àti Ọ̀túnba Gani Adams wọ́n ní ká má jà pé Má jà ní. àsìkò sọ̀kan náà wà. Àwọn ká tún máa lọ sà fún ìmọ̀ràn àwọn èèyàn lè pè sí àdúgbò nípa àtúntò tẹ̀gbédá ní tẹ̀gbédá iṣẹ́ ìwòlíì gan
bàbá yìí ṣe wòlíì ni bàbá dọ̀la. mi ì kúrò ń bẹ ṣebí ìrántọ́ Ọlọ́run fún mi ni mo fún Nàìjíríà solution ni tó bá ti ṣe é rí i pé kò ní sí wàhálà Nàìjíríà 08023263603 08023263603. For watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.